Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ o. Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n máa mú kọ́kọ́rọ́ warehouse OJAJA Mall, wọ́n náà máa mú dání, wọ́n ní wọ́n máa fi kọ́kọ́rọ́ sílẹ̀. Wọ́n ní bí àwọn tó fẹ́ kó ọjà jáde bí wọ́n ṣe lọ bá wọn nìyẹn. Wọ́n ní àwọn ò ní rìlíìsì kọ́kọ́rọ́. Kí ló dé tó ní rìlíìsì kọ́kọ́rọ́? Ṣé àwọn ò ní tu ọjà sí orí igbá ni? Wọ́n ní gbogbo igbá ló ti ṣòfò wípé wọ́n dẹ̀ ní láti restock. Wọ́n ní ṣùgbọ́n ṣe ni àǹtí wa mú kọ́kọ́rọ́ dání o. Wọ́n láwọn ò ní fi kọ́kọ́rọ́ sílẹ̀. Kí ló dé tó ní fi kọ́kọ́rọ́ sílẹ̀? Wọ́n ní àǹtí wo madam. Wọ́n ní bí kábíyèsí ṣe pè nìyẹn pé I want you to release that key. Ipe with immediate effect kó release kọ́kọ́rọ́ o. Wọ́n ní àǹtí wa bá kọ etí ikún. Ó ní rárá òun ò ní release kọ́kọ́rọ́. Wọ́n ní láti lọ pe àwọn ọlọ́pàá. Wọ́n ní àwọn ọlọ́pàá náà lọ bá àǹtí wa tán mú àǹtí wa pé kí ìyẹn àwọn need it right now. Wọ́n ní ló tó fi kọ́kọ́rọ́ sílẹ̀. Wọ́n ní ìgbà tó dẹ̀ fi kọ́kọ́rọ́ sílẹ̀ kábíyèsí ní láyé ó ní láti lọ sí police station kó lọ sign undertaking wípé òun ò ní ever súnmọ́ OJAJA Mall yẹn mọ́, kó stay away completely níbẹ̀ ipa wọn ò fẹ́ rí mọ́, kó má handle anything ní OJAJA Mall mọ̀ pé àwọn fẹ́ kó stay away completely ní OJAJA Mall. Ẹ̀yin èèyàn lè rí pé èyí lágbára. Wọ́n nígbà tó dé police station ló lọ kọ undertaking pé nǹkan tí wọ́n ní kó ṣe pé ìgbà tí àwọn ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó òdì kì ó ló wá ní because ṣé àwọn náà wà ń bẹ̀ ṣe bí invest ń wà ń bẹ̀ òun invest sínú OJAJA. Ó kẹgbà tó invest sínú OJAJA Mall kí wá ní àbúrò òdì kì ṣé ìwọ nìkan ló invest ni àbí owó ẹ̀ nìkan náà fi kọ́ OJAJA Mall ni? Wọ́n ní bí àǹtí wa ṣe sáyìn undertaking nìyẹn o. Ẹ̀yin aráalé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi sí Mashola Gist TV. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. A dúpẹ́ lọ́wọ́ yín ní ilé àti ní ẹ̀yìn odi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. A dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Bí a ṣe ń sọ lọ o, wọ́n ní wọ́n bá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ àǹtí wa o ipe kí ló dé tàǹtí wa máa mú kọ́kọ́rọ́ OJAJA Mall dání? Wọ́n ní gbogbo igbá gbogbo ẹ̀ kò sí ọjà kankan ńbẹ̀. Wọ́n ní kí warehouse yẹn wọ́n ní ṣe ló mú dání. Wọ́n ní kò fẹ́ fi kí warehouse sílẹ̀. Wọ́n ní bí wọ́n ṣàṣe gba kí warehouse lọ́wọ́ àǹtí wa nìyẹn o, tí àwọn ọlọ́pàá tí wọ́n ní kó wá sign undertaking. Wọ́n ní bó ṣe ṣàlọ́ sign undertaking nìyẹn. Ẹ̀yin èèyàn lè rí pé ìtúlágbára oríṣiríṣi ìwà ni àǹtí wa ló ń wù sí kábíyèsí. Gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe fún kábíyèsí ò deserve rárá, nítorí pé gbogbo nǹkan tó yẹ kí kábíyèsí ṣe fún yín ni kábíyèsí ń ṣe. Tí ò bá ń ṣe kábíyèsí, ta ló gbọ́ orúkọ yín rí ní orí online? Kò sẹ́ni tó gbórúkọ yín rí. Àwa igan àmẹ́ tó ń jẹ́ àgbórúkọ yín rí, àmọ́ yín. Kábíyèsí wá make yín popular, ẹ wá di celebrity, ẹ wá ń jayé yìí, ẹ wá ń jẹ bí ẹni jẹṣu, ẹ wá ń ṣe ayé, ẹ wá ń ṣe bí ìgbà tó yẹ pé kò sí ayé míì tá a máa lọ tá a bá kú. Ṣé ilé ayé ni a máa gbé forever ni? Oníkálukú máa lọ sí ó máa lọ jẹ́ ìpè Ọlọ́run lọ́jọ́ kan náà.
kí wá ló dé tó jẹ́ pé ẹ̀ ní jẹ́ kí kábíyèsí ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí wọ́n mú kọ́kọ́rọ́ warehouse pamọ́ tó ní láyé wọn ní kọjá síta kí ló dé ṣé ìwọ nìkan ni o invest ni nínú ọ̀jájá mall sí ọ̀jájá mall àìmọye àwọn tó invest tó yẹ pé wọ́n tiẹ̀ fi ọ̀rọ̀ investment yìí wọ́n tiẹ̀ sọ síta rí àwọn èèyàn ò gbọ́ lẹ́nu wọn rí ṣé bẹ́ẹ̀ èèyàn ní Dr. Elizabeth èèyàn ní Queen Naomi ẹ̀yin náà ṣáà ni lẹ́ máa pariwo owó yín o investment yìí o ẹ ti kó sílẹ̀ o ẹ nídìí nǹkan báyìí ẹ nídìí nǹkan báyìí lórí kíni ná èyí tún lágbára o gbàtà gbọ́ gist mo kàn ní irú ìwà wo ni àwọn olórí kábíyèsí yìí ń wù nínú palace kí ló dé ṣé kábíyèsí òun fẹ́yàwó ní tí ẹ̀dẹ̀ ní fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ̀yin ará alẹ́ gist tá a gbọ́ yìí àníkà mú wá sí etí yín ni o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.